àṣírí mà padà tú bí a ṣe ti mọ̀ wípé kò pẹ́ tí wọ́n ṣe bẹ́ríà Táíwò Adégbòdù. Àṣírí àwọn tí ó wá jalè ní ilé Táíwò Adégbòdù mà ti padà tú. Kẹ́hìndé Adégbòdù ló parọ́ tantantan pé kí ọmọ Nàìjíríà gba òun o wípé àwọn ń ṣe ọ̀fọ̀ lọ́wọ́, àwọn olè tún wá ká ìyàwó Táíwò Adégbòdù mọ́lé tí wọ́n sì gba gbogbo owó tí wọ́n dá fún ìdílé náà tí wọ́n sì gbé lọ. Kò tán síbẹ̀ o, àwọn olè yìí tún wá ń da ìdílé náà láàmú tí wọ́n tún kọ lẹ́tà wípé àwọn tó ṣì ń bọ̀ wá wípé àwọn fẹ́ iye owó báyìí. Ìdí nìyí tí Kẹ́hìndé Adégbòdù fi pariwo tó fi ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí lórí afẹ́fẹ́. Ó sì sọ wípé àwọn tí ó wá yìí wípé wọ́n ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìgbà tí wọ́n ń ṣe bẹ́ríà Táíwò Adégbòdù wípé wọ́n disguise wá, wọ́n múra bíi pé àwọn wá bá àwọn kẹ́dùn náà ni. Kò pẹ́ kó jìnnà wọ́n wá rí i wípé ojú ti pa lọ́lọ́, wọ́n ti mọ ibi tó yẹ káwọn tẹ̀ ni wọ́n bá gba ilé Táíwò Adégbòdù lọ tí wọ́n sì lọ bá ìyàwó rẹ̀ wípé gbogbo owó tí wọ́n donate fún Táíwò Adégbòdù ìyẹn ìdílé wọn wípé kí wọ́n kó jáde ní kíákíá, láì jẹ́ wí bẹ́ẹ̀ wípé ìyàwó àti àwọn ọmọ Táíwò Adégbòdù pé wọ́n máa lọ bá bàbá wọn Táíwò Adégbòdù ní òkè ọ̀run. Kò pẹ́ kó jìnnà wọ́n tún wá béèrè wípé Kẹ́hìndé Adégbòdù ńkọ́, àwọn fẹ́ rí i ní ojúkorojú wípé ibo ni ó wà. Wọ́n tún wá ń béèrè ilé owó tí Kẹ́hìndé Adégbòdù ń lò, wọ́n ń béèrè kọ́kọ́rọ́ mọ́tò, wọ́n ń béèrè ìyàrá ibi tí Táyé Adégbòdù ń lò. Wọ́n ní pé gbogbo àwọn gold ẹ̀ ńkọ́. Wọ́n ń béèrè gbogbo àwọn nǹkan tí kò lẹ́tọ̀ọ́ sí wọn, ṣùgbọ́n wọ́n múra wá láti wá kó gbogbo property Táíwò Adégbòdù títí kan mọ́tò, gbogbo ẹ̀ pátápátá. Wọ́n fẹ́ jẹ ìdílé náà run. Kẹ́hìndé Adégbòdù wá ní pé wọ́n ń béèrè òun, wọ́n sì ń lépa òun wípé kí gbogbo ọmọ Nàìjíríà kó gba òun pátápátá o, wípé òun ò tíì ṣetán láti lọ bá Táíwò Adégbòdù, wípé àwọn ajínigbé yìí, àwọn olè yìí, wọ́n sì ń lépa ẹ̀mí òun láti pa àbí láti ṣe ní jàǹbá. Ọmọ Nàìjíríà ẹ gbà wá o. Àṣírí tó wá túbọ̀ tú náà ni wípé ara àwọn tí wọ́n jọ ń ṣe pọ̀ nínú ẹgbẹ́ akọrin, wọ́n sọ wípé ẹ̀rù sì ń bà mí láti sọ ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n a ó sọ náà ni láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé àṣírí wọn ti padà tú. Wọ́n sọ wípé àwọn ni wọ́n di adigunjalè, wọ́n lọ bẹ adigunjalè lọ́wẹ̀ tí wọ́n sì wá kógun ja ìdílé náà. Ṣó dáa bẹ́ẹ̀? Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé, kí ni èrò ọkàn yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ bá wa fi ọ̀rọ̀ yìí náà sínú ẹ̀rọ àríwísí. Nǹkan tí ẹ lérò lórí ọ̀rọ̀ yìí tẹ́ mọ̀ pé ó lè ṣẹlẹ̀, ẹ bá wa fi sínú ẹ̀rọ àríwísí tí ń ṣe comment section. Ẹ bá wa subscribe sórí YouTube channel wa yìí. Ó dàbọ̀.